wá wọ̀yàn àwọn adélébọ̀ tó ń fọṣọ wọ́n ń fọṣọ tìkanra ó lè mọ ni wọ́n ń fọṣọ tagídí ó dọ̀tí gan wọ́n ń fọṣọ tìkanra wọ́n ń fọṣọ lọ́sàn lóru wá wọ̀yàn àwọn adélébọ̀ tó táwọn fẹ́ kọ́tọkùnrin àní wá wẹ̀ àwọn bọ́ìsì tó ń lagi wọ́n ń lagi tìkanra. Falcon náà ti corrupt mi nígbà tí mo fẹ́ lọ sí Falcon yẹn mo wá pe Àdásí. kí làdásí ń ṣe lẹ́yìn mi. ó ní manager mi. ó first time in my life tí màá kọ́ pa owó àwọn Àdásí yẹn náà wọ́n jí. àwọn àjẹwò àjẹ ṣe ní. èmi kọ́kọ́ launch Goldberg. ọmọ mi náà ní iṣẹ́ sí bọ̀bọ̀. kí ni iṣẹ́ sí bọ̀bọ̀ ṣe lẹ́yìn mi. ó gbèrín ni. táyé ẹlẹ́sẹ̀ mẹ́ta náà ó gbèrín. ìgbà tó bẹ̀rẹ̀ music ẹ̀ orúkọ mi ló lọ fi sí ẹ bèrè pé orúkọ ta ló kọ́kọ́ fi sínú business card ẹ kó tó gbé táyé kó tó gbé big t sí. ìjọ yìí tí mo rí kiri yẹn mo kò dẹ̀ rẹ́rìn ní pé ọmọ ìpè mistake ló ṣe ní wọ́n sọ pé olùwàwù lòkè ó ní òun láìkí orúkọ yẹn mo ní orúkọ wọn lọ́la. St. Janet náà gbogbo erin ni Bonfrejo náà ìyẹn náà lu accord. mẹ́tọ̀ àwọn mi bá wà lọ́yàn rẹ̀ tẹnu mi wà ní ẹnu rẹ̀ ìsọ́ọ̀tì mi wà nísàlẹ̀ sàrọ̀ dúdúró máa yẹ dí. ọdún ni kì í ṣàìmọ̀ fólóko ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ti jáde látara ẹ̀ àwọn tí ò jáde látara ẹ̀ tán lùlù fún àwọn tó gbérin fún mélòó la fẹ́ sọ. Los Kenge ní àlejò ta ní lórí platform yìí lónìí bíìtì kan ní Los Kenge kọ́kọ́ ń gbọ́ná tó ti ń béèrè pé ta ló ń kọrin sí bíìtì yẹn ẹ jẹ́ n sáré láùdù bíìtì yẹn náà kí Los Kenge kọ́kọ́ lọ lórí ẹ̀ kẹ́ lè mọ ohun tó ń jẹ́ ẹ̀bùn àmútọ̀run wá àti ẹ̀bùn téèyàn kàn náwó gan. Ọlọ́run kí ló lè ṣe alágbára ńlá kí ló lè ṣe kí ló lè ṣe ọba àwọn ọba kí ló lè ṣe. mo sọ fún ẹ pé èèyàn ńlá la gbé wá lénìí. kò lè ṣe o Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ló ti tap látara ẹ̀ gan-an Los Kenge. ènìyàn kò lè ṣe o Ọlọ́run. olórin àkọ́kọ́ tó máa gbọ́ instrumental tá à ń lò tó ní ta ló play keyboard yìí tó bá rí àwọn tó mọ music you will know wàá mọ̀ ṣá ni. My name is Kolawole Atondade Jojo Kasnati Sugar. Welcome once again to this program, Straight Voices with Kasnati, another innovation with great man, a music icon in Nigeria who based in Abeokuta here. Let's hear from him today on this show. Your name, sir? My name is Oluwagbemiga Titilayo Omakinwale. Oluwagbemiga Titilayo Omakinwale. Yeah. So what is Lost Kenge? Is it Lost Kenge or Lost Kenge? It's Lost Kenge. LOS bracket KENGE. What is Lost Kenge has to do with your name, sir? I was given when I was in Abeokuta Grammar School there in the 80s. And she subject kan lọ́wọ́ ni mo ti gbàgbé subject à ń ṣe. Mo ti gbàgbé subject yẹn. So máa ń ṣáà kò sọ̀rọ̀ ní class ni wọ́n sọ pé sir in Lost Kenge èmi kò dáṣà tèmi. So bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní pé mi ní Lost Kenge láti ọdún yẹn ni. Ẹ káàbọ̀ sórí ètò yìí, sir. In your own definition, how can you describe the word music? What is music? Music is the food of love. You study what in school, sir? Yeah, science. I did sciences. I did science. You are a scientist? Yes, I'm a scientist. You are a scientist? Yes. So what are you now doing in music? Bọ́lá ṣe kọ́ ni science ni mo ń ṣe gbà yẹn ní Abeokuta Grammar School. Okay. But gbogbo mind mi music class ló máa ń wà. Because a ní piano bí méjì ń gbà yẹn. Okay. A ní lead guitar, a ní bass guitar ní music room. Okay. Ní Abeokuta Grammar School gbà yẹn. So gbogbo mind mi ní time yẹn music room ló máa ń wà. Torí mo pé tí n bá débẹ̀ tí n bá ti gbọ́wọ́lé piano yẹn bí mi tẹ̀ tí mo play gbà yẹn tí n bá ti gbọ́wọ́lé piano yẹn tí n bá ti mú lẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan méjì inú mi máa dùn throughout of
the day ni. So ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ music, I started playing music in 1983. 83? Yeah. When you are in school? Yes. Now, being a science student, Yes. and you have feelings for music, how do you combine the two together? For instance, now, you science students for chemical equation is an expression in symbols which explain the chemical reaction that occurs in matter. What really an acid is a substance which dissolve in water, produce hydrogen as the only positive ion. So how you now combine music and science together? I don't know how God did it. I don't know. In the science, I was very, very perfect. In music too, I am still perfect. So how do you discover yourself to be a musician? It was one day I was sleeping at home. You know, I played for so many musicians before. Like who? I played for Babara. Kí lẹ̀ ń play fún Babara? Keyboard nígbà yẹn, mo play sínú Olúwa ò jẹ́ káyé lè mọ̀. Gẹ̀rẹ̀ngẹ̀n, Bó bá ṣe rẹ̀ ló ṣe dá. Did you get? Àwa àti dàpọ̀. Bengal 2. Bengal 2, yeah. Wow. Àti dàpọ̀, àti bọ̀dá Azan, àti Táyé, àti Janet, gbogbo wa ń gbà yẹn. So I played for late Babara. I played for Olúfájẹ́mi Rókùn. Olomori. I played with him. Mo dẹ̀ tún play for Fúnmi Ara. Mama Fúnmi Ara Àgbáyé, respect. Ara Àgbáyé kan náà? Yes, tọ́mọ ti wá sábẹ́kúta. Okay. Èmi ni máa ń play. Báwo ló yẹn ṣe mọ̀ pé ẹ̀ ń tẹ̀? As a science student, báwo ló yẹn discover pé nìkan tún mọ ọwọ́ tẹ̀? No, mo ti kún school gbà yẹn. Okay. Mo ti kún school gbà yẹn. So gbogbo time tí mo lọ sí Parks Microcomputers ní Ojú Ẹlẹ́gbà. Okay. So gbogbo time yẹn náà, bàbá mi ojú torí tó nu music yìí o. Láti Fádèyí, mo máa rìn dé Àpápá. Ẹni pé? Láti Fádèyí. Fádèyí lẹ́gbẹ̀ẹ́ onípan. Irọ́, ní Kòròdú road. Ní Kòròdú road, yeah. Mo máa rìn dé Àpápá. Kí ló dé? Torí mo fẹ́ wo àwọn ó ní orúkọ club kan tí máa ń lọ ńgbà yẹn. Club yẹn wọ́n ya eégún ńlá síwájú ẹ̀ báyìí in the 90s, early 90s. Sọ̀ni ń play bẹ́ẹ̀, Òbè ń play bẹ́ẹ̀, bàbá wa ilé Síkírù Àyìndé Barrister, àwọn náà ń play bẹ́ẹ̀. Ọ̀làdò náà, late Ọ̀làdò wọ́n ń play bẹ́ẹ̀. So wọ́n wá fún Olúfájẹ́mi Rókùn náà ní time ní ibẹ̀ yẹn. So tí bá ti wá, màá ti gẹ́sẹ̀ sí ọ̀nà láti ibi ọwọ́ 3 yẹn, màá ṣáà máa rìn lọ. Ṣẹ́mọ̀ ìrìn ṣe máa fast dáadáa gbà yẹn. Màá máa rìn lọ. 3 ọ̀sán. Ní 3 ọ̀sán. Okay. So tó bá máa tó bí 9, 10. Yes, màá ti dé. Torí èmi náà tún máa tún rest lọ́nà. Èmi náà máa tún bá gbóyè mọ́. Àwọn ṣáà máa ṣé kò sówó mọ́tò ni? Nígbà mo ti fẹ́ rí owó. Tí n bá ti lówó mọ́tò gan lọ́wọ́ àti padà ló important sí mi jù. Kò ń ṣáà ti lọ. Kì í ṣáà ti lọ. Àti padà wá. Torí ìfẹ́ tẹ ní sí music. Torí ìfẹ́ tí mo ní sí music. Bàbá mi, bùkátà tó wà nínú music tá à ń sọ yìí. Ṣé ẹ rí báwọn èèyàn kan ṣe ń kú tọkàn pa yẹn ní àwọn? Ṣé ríṣẹ́ wa táwa bá fẹ́ ṣiṣẹ́, gbogbo èèyàn ló máa wá wò wá. Táwọn bá ń ṣiṣẹ́, àwọn nìkan náà máa wà ń bẹ̀. Pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn. Tó lórin bá fẹ́ ṣiṣẹ́. Gbogbo èèyàn àti mechanic àti lawyer àti justice àti professor àti magistrate àti. But tí mechanic bá fẹ́ ṣiṣẹ́. Òun nìkan ló máa wà ń bẹ̀. Àtàwọn ọmọọṣẹ́. Tí bàbá bá fẹ́ ṣiṣẹ́. Òun nìkan ló máa wà ń bẹ̀. Àtàwọn ọmọọṣẹ́. But tó lórin bá fẹ́ ṣiṣẹ́. Gbogbo èèyàn ló máa wà ń bẹ̀. Níjọ́ tí ìyàwó mi kú, ìjọ́ yẹn ni mo kọ́kọ́ wò pé àbírú iṣẹ́ wo ni mo gbà yìí náà, àbírú kí leléyìí náà, because nǹkan tí after her death, nǹkan tí bàbá mi Ọlọ́run lágbára gidi gan. Ṣẹjọ lọ sóde eré ló fi ṣẹlẹ̀ ni. Irọ́ o, breast cancer ló ní. Breast cancer ni ìyàwó mi ní. Ó ṣàti pé 18 years or 19 years báyìí. 18 years or 19 years báyìí. But ẹ ti remarry. Mo remarry o. Kí ló dé? Nítorí àwọn ọmọ mi ni. Mo ti fẹ́ obìnrin rí náà tó gbé boyfriend wá bá mi lé. Àwọn èèyàn ní gbọ́ tiẹ̀ náà. Wọ́n fẹ́ gbére fún yín ni. Boyfriend ẹ̀ wá kí láti Ìjẹ̀bú ni. Nígbà tí ìyàwó mi kú ni o tí mo wò pé kí n remarry. Okay. So
àdẹ̀jókòó sí ilé à ń sóúnjẹ lọ́wọ́ à ń ṣe rice à ń ṣe ẹran à ń ṣe ìgbẹ́ ẹnìkan wá ń pè lórí kọ bẹ́ẹ̀ni ẹ ṣe pé bá tó ṣe pé sọ fẹ́ nìyẹn kó máa bọ̀ nígbà pé wà ń gbà yẹn náà ìgbà tẹ́ni yẹn máa dé lọ́jọ́ kùnrin láì náà mo dẹ̀ welcome ẹ̀ délé ó jẹun mo jẹ́ kó wà òkè dáadáa mo wá ránṣẹ́ bí mo ṣe ránṣẹ́ báyìí mo wá bí bàbá yìí léèrè mo wá sọ pé àlàyé wà tètè wá múyàwó ẹ o oríṣi ló kàn jẹun sí mi lọ́rùn ìwọ náà rí bó ṣe ń jẹun o gbogbo ìṣẹ́kù nǹkan tó ń wá fún náà nìyẹn. ẹ̀yin kàn jù sí i ṣé kò ṣe kó sunlé. inú kò sun olórin ò pọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ o. I swear. àwọn wo ló wà. olórin tó wà náà olórin tó ti wà lábẹ́òkúta ìgàn tí máa kà wọ́n ṣàpé 10 ṣá. àwọn wo lè rántí. Rex Allen. Rex Allen Rex Allen ọ̀rẹ́ mi dáadáa tó wà London mo rántí ẹ̀ Rex Allen mo rántí. late Dípọ̀ Ṣódípọ̀. Dípọ̀ Ṣódípọ̀ àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ní abẹ́òkúta ń gbà àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ so after yẹn bọ̀dá Henry. Agboola late Agboola ẹ̀gbọ́n yẹn náà Ọlọ́run ṣàdùn wa ẹ̀gbọ́n yẹn ó ti wá kú Túndé Akínsanmí. Túndé Akínsanmí. Túndé Akínsanmí náà ti the Meritone beat. After Túndé Akínsanmí lèmi bẹ̀rẹ̀. ṣẹpá wa mẹ́rin yẹn àti pé bẹ́ẹ̀ yẹn. one man band. ni àwa nìkan ni ìgbà yẹn ni mo wọ Falcon. ilé ńlá lọ́dọ̀ àwọn bàbá. ọ̀dọ̀ woman kan ni mo ti ń play ní Abiola building tó wà ní Omida yẹn ibi tó ń fi ṣe club ní tó fi ṣe gbọ̀ yẹn mo sùn léńjọ́ yẹn ni mo sùn sí pálọ̀ wa ìgbà yẹn wà ní St. John's Church Ìgbèyí. My father was a clergyman before he died so àbúrò mi kàn wá jí mi ni pé bọ̀dá mi Gbénga bọ̀dá mi pé jí mi báyìí tí mo dẹ̀ jí báyìí tí mo kọ́ dé first thing tí mo sọ fún Wilson ni pé Wilson mo fẹ́ máa kọrin mo dẹ̀ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá sọ mo dẹ̀ jáde nínú Victory Tower mo dẹ̀ jáde síta mo dẹ̀ rìn láti grammar school mo dẹ̀ rìn lọ sí Ìkèrèkù lọ́dọ̀ Moni Maxine èlò ló ń fi níṣẹ́ lẹ́yìn gbàgbé bóyá 200 naira àbí. àtọ́jú ọ̀nà náà ti command yín. I swear. àní mo ti ń bá àwọn èèyàn jáde mo ti ń play fún bàbá rà gbogbo táìmì yẹn o mo ti ń pàtó mo ti ń play. kẹ̀lẹ́ ń ṣe bí bóyá torí wọn sanwó lẹ ṣe wò bí jẹ́ kí n dá tèmi. no nígbà yẹn gan wọn ò fún wa lówó ẹ mọ̀ àwọn tá a ṣe wà báyìí la forí fá gbogbo táìmì yẹn tẹ́ bá lọ play fún bàbá rà bóyá owó mọ́tò ni màá gbà wálé but mo ṣe wà satisfied ó ti ń sìn náà lóṣìṣẹ́ pé mo ti ẹ̀ padà wá sílé nígbà yẹn. so ẹ ṣáà dé Ìkèrèkù ẹ bèrè pé ló ní irinṣẹ́. pẹ̀tẹ́ owó yẹn ò ṣáà wọ 500 naira so èmi náà ni màá gbé speaker tí màá fi kọrin èmi ni màá load ẹ̀ tó ti ń sìn èmi ni màá load ẹ̀ òun á máa gbé engine kan sínú mọ́tò linear engine làwọn ló gbà yẹn aṣáàgbé ó ṣe mọ bóyá máa ṣe aṣáàgbé dán so nígbà tí mo bèrè lọ́wọ́ ẹ̀ tán wàá padà wálé mo ṣẹ̀ṣẹ̀ wàá fẹsẹ̀ rìn kí n mọ ibi tí mo ti máa play tí wọ́n pè yín sí ibi tí wọ́n pè mí sí so time yẹn. ṣàbẹ̀ show talent yẹn pé ẹ̀yin lábẹ́òkúta iṣẹ́. ibi tí wọ́n pè mí sí n bá débẹ̀ n bá kí wọn àwọn ṣáà kí wọn aṣáàbọ̀lé aṣáàsọ̀rọ̀ mo ṣáà sọ story mi wọ́n sọ pé wọ́n ní mo fẹ́ kọrin bá ẹni mà wọ́n ní wọ́n ní àwọn ò ní fún mi lówó mo ní ẹ má wọrí mà. à ń kórin iṣẹ́ wá. pé màá kórin iṣẹ́ wá ló bá dijọ́ yẹn nígbà tí àsìkò tó bóyá mo lọ ní bíi Tuesday àbí Wednesday sí ìgbà tó di Friday ní bá lọ sóyè ọ̀dọ̀ Moni Maxine mo bá lọ gbé irinṣẹ́ bí mo ṣe lọ gbé mo ṣáà gbé speaker kan ṣokó ni mo gbé o mo kàn gbé speaker yẹn mo gbé lẹ́ báyìí abáàdẹ̀ set keyboard mo gbé síwájú woman wá wò pé ẹni yóò mọ̀ ọmọ iṣẹ́ wa kò mú anybody wá pé báwo ló ṣe fẹ́ kọrin so èmi kọ́ dẹ̀ ti mú beat lórí keyboard ṣe àbùkù St. John's Church Ìgbèyìn lèmi wà keyboard church St. John's Church Ìgbèyìn náà ni mo yọ gbé jáde. ẹ̀yin alàgbà pásítọ̀ ẹ̀ gbọ́. dádì mi ò tí mọ̀ pé mi náà ń pè ní Lost Kenge ńgbà yẹn. dádì ò ì mọ̀. dádì mi ò tí mọ̀ pé mi ní Lost Kenge. ẹ bá yọ gbé ṣe keyboard church. so Casio church. ẹ sọ fún àwọn baba security ṣá. àmì ìṣègùn ìgbà yẹn sexing ló máa wà ní church. mo ṣàyọ keyboard yẹn mo yọ gbé jáde mo gbé jáde báyìí mo wá gbé lọ sí Omida mo wá gbé síwájú. keyboard church ilé ọlọ́tì.
bí mo ṣe gbé síwájú ni ẹ̀ mo gbé síwájú báyìí wọ́n báyìí ṣàwọ́ mi mo ìwà bẹ̀rẹ̀ iṣẹ́ mọ̀ mo sì wà lórí kí tí mò ń kọrin o bẹ̀tú wọn yẹn wá wí pé bí mo dẹ̀ ṣe ń kọrin ó dẹ̀. ṣé kò ń ṣàlàjà Omidaṣá. yes ó dẹ̀ ká alájà náà ni alájà Omidá ni so wọ́n yẹn wá wí pé bọ́bẹ̀ dẹ̀ ń try o this guy kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ so later tí mo wá ṣe tán ó wá bi mí léèrè pé ṣé màá tún wá ní Friday tó ń bọ̀ mo wá wí pé àṣẹ bí wọ́n tó sọ pé mi ò kọ́ ọmọṣẹ́ dání ó ṣe máa sọ pé ṣé mo ń bọ̀ ní mo wá ní màá wá mà but time yẹn náà àwọn bọ̀dá Ṣẹ́gun ọmọ Olúìdé yẹn wọ́n mọ Falcon dáadáa kò sí eléré tó play ní Falcon rí. You are the first person. I'm the first person. Falcon. Ask anybody. Falcon Club. Yes. Ní Ìta-ẹ̀kọ́. I was the first person. Wow. Ìyẹn náà kò fún mi kọ́bọ̀. Bá débẹ̀. First time in my life tí màá kọ́ pa owó. Nígbà tí mo fẹ́ lọ sí Falcon yẹn, mo wá pe Àdásì. Àdásì ò ti kọrin rárá nígbà yẹn, but Àdásì náà like music torí máa ń gbé keyboard lọ sílé Àdásì. A máa plug ẹ̀ mọ́ rédíò. Ìgbà yẹn a máa plug keyboard yẹn mọ́ rédíò Àdásì. Jọ̀dẹ̀ àwọn rédíò tó máa ń ní microphone náà yẹn. Àdásì ṣá máa kọrin bẹ̀ẹ̀ tó wọ́n tí ìbẹ̀rẹ̀ sí nígbà ṣó kò tí ó ṣàrùn gbogbo ẹ̀ mọ́ra wọn. Now ìgbà tí mo dé Falcon first time tá kọ́kọ́ máa pa owó wípé èèyàn pa owó Falcon in the first place. Mo ti play from 7 till 7 the following day. Mo ti play rí bẹ́ẹ̀ tí mo dẹ̀ ń pa owó tí mo ń pa owó till 7 níjọ́ kejì. Ṣé pé nígbà tí mo jáde sí sábà mo sọ pé ṣe ilẹ̀ tí mọ́ ni wọ́n sọ pé ilẹ̀ tí wọ́n láti gbà wò. So time tí wọ́n á play ní Falcon yẹn mo ti ní issue pẹ̀lú ẹ mọ̀ pé lè tí wálé ṣó sọ ẹ̀mí ò gbé sùúrù púpọ̀ so mo wá lọ sí Superfoods Àdásì wa bẹ̀rẹ̀ sí ní play ní Falcon. Ìgbà tí mo dé Superfoods ó ti ẹ́ sìn náà mo tún. ẹ̀tún mọ̀ ìgbà tẹ́lẹ̀ má dá sí dání ẹ̀ kí làdásì ń ṣe lẹ́yìn. ó ní mánéjà mi. So manager Ladazi. Manager mi ni. Màmá gbórúkọ kí lórúkọ yín sàn. Àwa sọ sẹ́yìn létí. Ṣì Súnkàn mi Fọlájì. A máa ń pawó gan. Àwọn Àdásì yẹn náà. Wọ́n jí. Àwọn àjòwò àjẹ́ òṣè níbi lẹ́yìn náà ti jókòó manager náà àgbò. Dádì ẹ̀sà wọ́n máa kì í sí. Wọ́n máa gbórúkọ àti ìwé wá. So Àdásì ti ṣe manager. Àdásì ti he was my manager. So ìgbà tẹ́ ṣáà kó ní Falcon. Ẹ̀sùn sí Superfoods. Àdásì manager náà wá dolórin. Ìgbà òun náà dolórin bẹ́ẹ̀ ìgbà tí mo wá dé Superfoods tí mo tún bẹ̀rẹ̀ mo tún post bẹ̀rẹ̀ náà bí Òkìkí mi ṣe kàn dé Ṣàgámù nìyẹn. Òkìkí mi ṣe kàn dé Ṣàgámù báyìí wọ́n yìí sọ pé kí wọ́n máa play ní SK Hotel ní every last Friday. SK Hotel lọ́dọ̀ bàbá ọ̀nà fọwọ́kàn ní Express báyìí. Wọ́n á gbé mi wá sí SK Hotel bí mo tún ṣe bẹ̀rẹ̀ ní SK Hotel báyìí ṣe mọ̀ àwọn Superfoods wọ́n bí ní pé mo kọ́ lọ́nà but time yẹn náà àwọn náà wọ́n gbọ́n wọ́n ti ń pe eléré oríṣiríṣi oyin sí náà Ṣẹ̀sí Bọ̀bọ̀ ti pè bẹ́ẹ̀ torí Ṣẹ̀sí Bọ̀bọ̀ ọmọ mi náà ni Ṣẹ̀sí Bọ̀bọ̀. Kí ni Ṣẹ̀sí Bọ̀bọ̀ ṣe lẹ́yìn? Ó gbérin ni Táyé Ẹlẹ́sẹ̀ Mẹ́ta náà ó gbérin ni St. Janet náà mo tẹ̀ ṣe ń bọ́ lọ́rọ́ St. Janet Ṣọlá náà Ṣọlá lu accord Ayéfẹ́lẹ́ Ṣọlá la máa ń pè. ok. Bonfrejo náà ìyẹn náà lu accord so ìgbà tí mo wá dé SK yẹn ló wá surprise mi jù débi pé mọ́tò máa kúnnú SK báyìí ni. Wọ́n wá wo lọ Kenge. Mo máa play a máa pawó from there mo tún lè kó ń bẹ́ẹ̀ ó lè dèkó máa tún kó ń bẹ́ẹ̀ ó lè dìgbà kan máa tún kó ń bẹ́ẹ̀. Ṣé o pé gbogbo yín lọ yẹn kò dùn máwọn kan nú mi lè sọ pé àwọn tá a jọ ń ṣiṣẹ́ pẹ̀tẹ́ àwọn ìdá kan wà tó jẹ́ wípé mi mọ bí ìṣẹ̀dá wọn ṣe rí. Mo ti lọ sílùú gan. Nídìí iṣẹ́ orin. Mo ti lọ sílùú gan. So ó wá dijọ́ kan mo wá wà ní SK Hotel nígbà tí St. Janet
mi ì mọ̀ rí mi ò rí rí àìsùn ẹ̀mí ì mọ̀ rí mi ì rí rí ṣé rí orin sẹ̀lẹ̀ kan sọ pé ọ̀nà tọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rìn ìdí ní àìláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ wá kì yóò pòfo láyé. mo kàn play lọ́wọ́ ni bí ọwọ́ mo ṣe rántí táìmù yẹn bóyá bí ọwọ́ one lóru ní ilé ṣẹ́gun yẹn náà olórin ni ó kú ní yíyá yìí Ọlọ́run bá mi fọ̀run kẹ́ olórin lòun náà táìmù yẹn ó dẹ̀ pé nǹkan kan wà láàrin òun àti Saint Janet bọ̀ bó ṣe ń treat Saint Janet ó kù díẹ̀ káàtó so bẹ́ẹ̀ mi ṣe wá play ní SK ṣẹ́gun wá gbé lẹ́yìn bí ṣẹ́gun wá sọ fún mi pé Kenge ọmọ yìí náà ń kọrin jẹ́ kó gbèrè fún ẹ máa gbọ́ voice ẹ̀ mo ìní kan fún Saint Janet ní microphone yẹn I swear títí mo fi play tán Saint Janet ni mo ń wò mo kàn ẹmọ ẹ̀rín kan pa mí ni pé àwọn èèyàn máa ná mi lówó báyìí màá máa dárúkọ wọn bẹ́ẹ̀ kàkà kí n máa wò wọn na Saint Janet agbede look. ó ní good voice. ó ní good voice. ilẹ̀ Saturday dẹ́mọ̀ èmi fẹ́ lọ play lẹ́kọ̀ọ́ mo ti lọ sí Èkó mi Saint Janet tó tẹ̀lé mi lọ́wọ́ Ṣẹ́gun náà wá ní show ní ọ̀sán Saturday yẹn tí ó ti yẹn sìn Saint Janet tó wá tẹ̀lé Ṣẹ́gun yẹn lọ kò tẹ̀lé mi náà lọ tí ó ti yẹn ẹ má wọ̀rọ̀ yẹn o kò tẹ̀lé mi lọ kò tẹ̀lé Ṣẹ́gun lọ tó bá tún wá di alẹ́ èmi fẹ́ play ní swimming pool side SK yẹn Ṣẹ́gun fẹ́ play nínú hall tí mo ti play ní the same night kẹmọ ní Saturday night yẹn a fẹ́ play mẹ bàbá mi mo ti dórí stage mo ti ń play Saint Janet ti wá jókòó sí ẹ̀yìn mi so èmi kàn dẹ̀ ń play lọ ni mo ń play lọ bí manager mi ṣe wá sọ sí mi létí pé ìgbà tí mo wá stop tí MC sọ̀rọ̀ lọ́wọ́. Àdásí ò ń ṣe manager mọ́ gbà yẹn. Àdásí ò ṣe manager mọ́ gbà yẹn. òun náà ti ń kọrin. òun náà ti ń kọrin gbà yẹn. ó ti yàgbá. ó ti yàgbá gbà yẹn. tó ṣe freedom. kò tí ṣe freedom o. ó yẹ nìṣó lẹ̀. Àdásí ò ṣe freedom. kò tí ṣe freedom o. Okay. So bí MC ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mo wá ní kí n lọ bá Ṣẹ́gun pé Ṣẹ́gun kí ló dé tó jẹ́ kí ọmọ ẹ̀ play ẹ̀bí lè pé Ọlọ́run ṣàánú wa táìmù yẹn náà ni Ṣẹ́gun stop lórí stage Ṣẹ́gun fẹ́ wá bá mi jà pé ọmọ yẹn tẹ̀lé mi lọ sí Èkó èmi fẹ́ bá Ṣẹ́gun jà pé kí ló dé tó fi jẹ́ kọ́mọ ìkú gbẹ̀gbẹ̀ ní Ṣẹ́gun kò ti gbèrè fún mi lánàá bàbá mi ti máa jáde sí bàbá yìí Ṣẹ́gun bá mi wá ẹyọ kan ni wọ́lá ẹ jẹ gbájú lórí ọ̀rọ̀ Saint Janet Saint Janet aṣọ náà lọ Kenge lórí ọ̀rọ̀ ẹ wọ́lá ṣe ṣọ́ọ̀tún ni àbòsí. ló bí pé ọ̀tún ni ọ̀tún ló gbé sí bóyá gbé sí gbólà báyìí iṣẹ́ mo tí mo fi sọ pé mo tán mo gbá pé kí n nà ní. lórí ọ̀rọ̀ Saint Janet. lórí ọ̀rọ̀ Saint Janet pé àbó yáwéré ní. so àwọn èèyàn ti lọ dì wá mú wọ́n ti lọ là wá mọ́ wọ́n ti pẹ̀tù sí wa wọ́n ti pè lórí nǹkan tí mi ò mọ̀ kí ló dé tó ṣé mo wá rí pé ọmọ yóò tẹ̀lé mi lọ sí ìṣòlótọ́ àṣẹ adẹ̀ parí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ ṣe fúnra yín wọ́n. àwọn tó tún padà sẹ́gbà so bí mo tún ṣe padà sí Ṣàgámù ó wá lọ bá mánéjà wọ́n ní mánéjà mi yẹn náà ti ṣaláìsí ọmọ ó ti pẹ́ kọ́nà bá mi fọ̀rọ̀ kẹ́ tó bá kò tọ́ ni o so ó wá lọ bá yẹn dípò fẹ́ máa bá mi bọ̀ lábẹ́kúta. ìyẹn Saint Janet. Saint Janet dípò fẹ́ bá mi bọ̀ lábẹ́kúta ó lọ sọ fún mánéjà mi wá bá mi mo ní ibo ni mo fẹ́ gbé sí ti máa gbé lẹ́gbàá mo ti máa rìn náà ibo mo fẹ́ gbé Saint Janet wá ní nípa ọmọ yìí má ti ń sọ fún un pé Kenge ẹ̀bádẹ́gbà mọ́ra iṣẹ́ ọmọ yẹn ṣáà ó dẹ̀ pé bóyá òun ti like Saint Janet tó ti like ẹ̀ pa tó ti ń sìn náà bóyá Saint Janet jẹ́ ti ìṣúbí ẹ̀ ní bóyá ó ti fún un ní bóyá bí iye èlò ẹ̀mọ owó sì ní owó wá níyì gbọ̀ngbà yẹn ó ṣáà confuse mi ṣáà mo wá ní òkè kò sí problem bá ní Saint Janet já lọ sábẹ́kúta gbọ́dọ̀ ṣe lábẹ́kúta báyìí mo kọ̀ dẹ̀ mo gbalé mi ni Tóyìn Saint Janet rèé o kí n má ṣe bẹ́ẹ̀ mọ́ kí Saint Janet náà má rí mọ́ o mo wá ní Saint Janet ìyàwó mi ọmọ tí mo ló gbérin fún wa pé ó fà ìgbọ̀n yẹn òun lè léyìí o wípé ó dẹ̀ ló fẹ́ máa gbé pẹ̀lú wa pé òun ò ní bí kankan tó ń gbé pé òun ò léèyàn bíbá ìwò dẹ̀ ní ìfẹ́ bóyá omi dẹ̀ ṣe mi mọ̀ pé Tóyìn máa welcome ẹ̀ bóyá omi ṣe welcome ẹ̀ nìyẹn
so bí story ìṣẹ̀jẹ̀nẹ̀ tí bó ṣe rí. ó wá bá yín gbé tọdún mélòó. ṣé kò tó bí 6 years or 7 years ṣá. wow. bẹ́ẹ̀ kọ́ ló tún ṣàánú wa ni ṣẹ̀rẹ́ àwọn ọmọ tá à ń kó jẹ́ yìí bí kọ́ ló fi àánú wa sí wọn lójú. ọ̀pọ̀lọpọ̀ máa ń èèyàn tí mo fi owó mi tọ́ báyìí tí mo fi owó mi tọ́ báyìí ìgbà tó dáa fún kò tẹ ẹ̀bọ̀ dáàmú. so bẹ̀tọ́ ló fi àánú yẹn sí sẹ́ńjínẹ̀tì lójú. ó fi sí àdásí lójú. ó ṣẹ̀ṣẹ̀ fi sí àsùnmọ́ lójú. ó fi síṣẹ́ sí bọ̀bọ̀ lójú. ó fi sí táyà ẹlẹ́sẹ̀ mẹ́ta lójú. tí táyà ẹlẹ́sẹ̀ mẹ́ta náà tẹ̀lé yín ni. ó gbérin fún mi ní falcon náà. táyà ẹlẹ́sẹ̀ mẹ́ta ó gbérin fún mi dáadáa confam ọ̀rọ̀ ni mo sọ fún yín. ó gbérin ìgbà tó bẹ̀rẹ̀ music ẹ̀ orúkọ mi ló lọ fi sí ẹ bèrè pé orúkọ ta ló kọ́kọ́ fi sínú business card ẹ kó tó gbé táyà kó tó gbé big t sí. just Kenge ló ń lò. no ó ń lo lovis. ok. so tèyí sí náà orúkọ yẹn mo wá ẹwọ ìjọ yìí tí mo rí kiri yẹn mo kò dẹ̀ rẹ́rìn ní pé ọmọ ìpè mistake ló ṣe ní wọ́n sọ pé olùwùlò kí ó ní òun láìkí orúkọ yẹn mo ní orúkọ olóláyà mo ní kó create ẹ. now Lost Kenge ẹ gbórin káàkiri ẹ ṣe gbá ẹ ṣàwo ẹ ṣe record. mo ṣe record o bẹ́ẹ̀ tí ẹ rí tí n bá ṣe album mi àwọn èèyàn máa ń gbọ́ gan but bóyá nítorí pé mi ò kí ń rìn síṣẹ́ believe pé last launching tí mo ṣe oníkùpẹ́ ti disappoint mi. kí ló dé ṣé ẹ fún lówó ni. mo fún lówó. ẹ kí ló ń ṣe music tí tẹ̀yin bá rí ẹ láwọn èèyàn máa ń gbọ́ gan. àwọn èèyàn máa ń gbọ́ gan but tí n bá fẹ́ ṣe launching yẹn kò yín sí náà tí n bá mo ṣẹ̀ṣẹ̀ ń bá àwọn tó ṣe mo kò sẹ́ńtì mi ò kí n bá ṣe mi ò ní kíní but mi mọ bí n bá ṣe sọ torí ọgbẹ́nu ló máa ń jẹ́ fún wọn mo ti ìpàdé àwọn èèyàn báyìí ni. is it a must pé téèyàn bá ṣe record ó gbọ́dọ̀ ṣe launching ni. ṣe rí nǹkan tá a máa fi launching ṣe òun ni pé ká fi kówó jọ. but ẹ máa ń lọ show náà àwọn shows tẹ̀ ń lọ kọ́ ṣe bẹ́ẹ̀ ń pawó ń bẹ̀ náà. à ń pawó ń bẹ̀ ṣe mọ̀ pé owó launching owó gbà ó ní. ṣé o ti ń sìn náà. ok nígbà téèyàn ń ṣe yahoo tán wá tẹ̀ ní. tán ta owó fún now ìgbà lè ṣe first record yín. ṣé mo lè rántí wọ́n ṣá around 1990. ó ti pẹ́ ẹ wò bí reason ni pé reason tí mi ṣe kí n gbé date tí mo ṣe àwọn rẹ́kọ̀dì yẹn sọ́kàn ni pé ẹ mọ̀ tí n bá ti ṣe fọkàn kan máa ṣẹlẹ̀ ẹ ṣe tó rẹ́kọ̀dì mélòó. máa ṣe tó 10 records. yes mo ṣe ṣáyé yìí náà ní o. sẹ́yìn lẹ ṣe yẹn ni. èmi mo ṣe sórin yín ni. orin mi ni àbáyé yìí náà kọ wọ́n pí ẹ̀ pa ni àwọn èèyàn ra rẹ́kọ̀dì yẹn náà. ṣáyé yìí náà ni o. ṣáyé yìí náà mo rí sísí kan lówùrọ̀ ó dalé ó dọkọ̀ sí mi nígbà tí bàbá lákọ̀ọ́rí sọ̀rọ̀ alọ́bẹ̀ tó dùn owó ló pa ẹ bá mi béèrè o ẹ bá mi béèrè ṣóṣòdì òkè lọ́bẹ̀ ní àbí wákàtí ló pa èmi mo ṣe lóru àná mọ́jú láwọn ọ̀run sọ̀rọ̀ lóru èní mọ́jú láṣìwé ìrántí mi èmi mo ṣe fi rán wọn olúwa ẹni tí yóò fòrè tèmi jíṣẹ́ fi rán wọn ìyẹn wà ń bẹ èmi náà mo tún ṣe rẹ́kọ̀dì mo tún ṣe èmi náà mo ṣe kèrègbè tó fọ́ èmi náà ni mo ṣe. Lost Kenge. mo máa ń pe Òbésèré tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń pè but èmi feel bẹ́ẹ̀ ni o mi mọ bí òun ṣe feel o èmi feel pé attention yẹn sí mi ò tó tí o ti ń sìn máa wí pé bàbá yìí tí mo tiẹ̀ ń pè látijọ́ yìí kò tiẹ̀ fún mi ní attention kò tiẹ̀ ń sìn náà. kí ni relationship tó aláyìn àtàrin Òbésèré gbà yẹn. Òbésèré fẹ́ gbé mi travel gbà yẹn ni Òbésèré fẹ́ gbé mi travel so ìgbà tí mo fẹ́ lọ sí South Africa ìjọ tí mo lọ gba passport mi lọ́wọ́ Òbésèré ni passport mi expire. sẹ́yìn ọmọ ni. mi mọ ọwọ́ ẹ̀lòmí ni passport mi wà. ọwọ́ Òbésèré. Òbésèré wa kí promoter kan ní Abẹ́òkúta ni
so promoter yẹn wá ń play orin mi nínú mọ́tò ẹ̀ bí Obesere wá kì í Obesere náà wá ń gbọ́ṣẹ́ ẹ̀ bí Obesere ṣe yọ ọ̀sẹ̀ ẹ̀sìn kẹsẹ̀ ọba mo lè kó. so gbogbo time tí mo máa ń play lọ́dọ̀ bọ̀dà Ṣẹ́gun Raymond ní Ṣẹ́gun Raymond ní Omidaba Obesere náà máa ń wá Obesere náà máa gba microphone ó máa kọ ètò tó bá wá sí cultural center èmi náà máa wà. àwọn orin bí mo fọ́mọ ní poli èwo lẹ́jọ́ yín bí mo fọ́mọ ní poli èwo lẹ́jọ́ yín o àsìkò tó dé làwa ń lò àsìkò tó dé làwa ń lò bí mo fọ́mọ ní poli èwo lẹ́jọ́ yín. kíní kan fẹ́ràn Adélé Kasinati fẹ́ràn Adélé bọ̀. mi ò fẹ́ràn Adélé bọ̀ ọlọ́mọge mo fẹ́ràn. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Falcon náà ti corrupt mi. Yes ngbà yẹn mo ń play lọ lórí stage ni mo ń play lọ lórí stage lè tí Wálé Ṣọ̀sán ẹ̀gbọ́n ti mú gan bàbá ti mú yó bàbá yẹ́yẹ́ máa kọrin chọ́ọ̀chì ní báyìí ló máa kọ́ tọwọ́ mi bá wà lọ́yàn rẹ̀ orin tí mo fẹ́ máa gbọ́ nìyẹn èmi ò dẹ̀ mú orin yẹn time yẹn so èmi náà mo wá sọ bọ̀dà wálé ẹ̀gbọ́n ẹ̀kọ́ tán ó ní tọwọ́ mi bá wà lọ́yàn rẹ̀ tẹnu mi wà ní ẹnu rẹ̀ ìsọ́ọ̀tì mi wà nísàlẹ̀ sàrọ̀ dúdúró máa yẹ dí. so pé kọrin bẹ́ẹ̀ mo wá wípé orin rèé báà lẹ́yìn ṣe wá kọ fún wọn ẹgbẹ́ jáde. èmi náà kọ́mọ ikọ́ ni. ẹ̀kọ́ ẹja gbọ́. ìgbé tọwọ́ mi bá wà lọ́yàn rẹ̀ tẹnu mi wà ní ẹnu rẹ̀ tí sọ́ọ̀tì mi wà nísàlẹ̀ sàrọ̀ dúdúró máa yẹ dí dúró. so tí wọ́n ti gbọ́ orin yẹn bẹ́ẹ̀ yẹn ìgbà tó yá mo tún gbọ́ wá wọ̀yàn àwọn adélébọ̀ tó ń fọṣọ ṣòtẹ́ sí náà ẹ̀ mọ̀ gbogbo ìgbà tó yá wọ́n ń fọṣọ báàdì yẹn ìpè wá wọ̀yàn àwọn adélébọ̀ tó ń fọṣọ wọ́n ń fọṣọ tìkanra ó lè mọ ni wọ́n ń fọṣọ tàgídí ó dọ̀tí gan wọ́n ń fọṣọ tìkanra wọ́n ń fọṣọ lọ́sàn-án lóru wá wọ̀yàn àwọn adélébọ̀ tó táwọn fẹ́ sí kọ́tọkùnrin àní wá wẹ̀ àwọn bọ́ìsì tó ń lagi wọ́n ń lagi ti kọ́ra. iná àwọn yàrá dùn. tí wọ́n gbà ní ice báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ orin yẹn gbàrà báyìí gbogbo wọn máa dìde bíi pé Kenge orí yẹn pé kíníkan ìgbà so. so bọ̀dá Wálé Ṣọ̀sán ló ṣàtìyé sí. ẹ̀gbọ́n yìí ló ti má kọrin ṣọ́ọ̀ṣì bímọ. ó ní ọ̀gbẹ́ni má kọrin ṣọ́ọ̀ṣì fún wa wá ó ṣe ẹ̀gbọ́n yìí kọ́ ló máa fi fọ̀rọ̀ kẹwàá so nǹkan tó ṣẹlẹ̀. Janet so tí baba wọ́n sọ fún Janet pé kó kọ orin yẹn Janet máa ní òun kọ torí pé kò fẹ́ kọ orin yẹn nígbà yẹn ni mo fi sọ pé saint ni. kò fẹ́ kọrin yẹn ẹ mọ̀ mo ní kó gbé orin yẹn kò lè gbé ó láti kí ọ̀ràn kan tó máa kún gbà yẹn. táwa dàbí àwọn ẹsì tó ń dé láti Ṣàgámù. ó máa kà tí ké white yẹn ó ń gbókè láǹtòrò kan gbà yẹn báyìí. so Janet máa lóhùn ọkọ mí ní fún ẹ lówó ṣòwò wọ́n ìgbà létà ká wá lọ sí ṣòwò tó wá rí pé orin yìí ó ń pick goyigo yìí sì rẹ̀ pé ló máa ń jíjà àwọn èèyàn bí Janet ṣe wọ̀ mọ́ mi lọ́wọ́ nìyẹn. ló bá ogún ti dẹkùn báyìí. ẹkùn gidi one man band. no ó ti di full band yẹn. no tó ń bá pè mí fún one man band máa ṣe bẹ́tà tó ń bá pè mí fún half band máa ṣe bẹ́tà tí n bá lọ fún full band náà
máa ṣe better. èwo ló rọ̀ yín lọ́rùn jù ń bẹ̀? Kò sí èyí tí ò rọ̀ mí lọ́rùn. Kò sí náà mọ̀ ṣé mọ̀ Ọlọ́run kó fúnyàn ní ẹ̀bùn. Gbogbo tá à ń ṣe a máa borí. Gbogbo tó ń ṣẹlẹ̀. Ṣé nǹkan ń ṣẹlẹ̀ ni? Bàbá mi ní music industry ṣe mo pé mo sọ pé tẹ́lẹ̀rí bá ń play ok tẹ́yìn bá ń sọ̀rọ̀ sí àìmọye ojú tó máa rí yín tó bá lọ dó stancing tó kọ̀ sí máa sọ pé gírí kan bóyá òun wá sí ni bóyá ṣe ni ẹni tó ní ṣọ́ọ̀bù ń bẹ a máa wò ẹ̀ ẹni tó ṣe wíwá a máa wò ẹ̀ ẹni tó máa wò ẹ̀ ilé a máa wò ẹ̀. But tí hairdresser bá ń ṣe ìrànú ṣọ́ọ̀bù ẹ̀ náà ló ti máa ṣe. So èèyàn ò dẹ̀ mọ ẹni tó wà nídìí. Nǹkan kan ṣẹlẹ̀ sí mi recently ó ti tó bí 9 years báyìí tó jẹ́ pé Ọlọ́run nìkan náà ni máa ń sọ fún. Ọlọ́run nìkan náà ni máa ń sọ fún wípé why God nǹkan tó ti ń ṣẹlẹ̀ bí 8 years ago Ọlọ́run ṣe ìṣẹ́gun ẹ̀yìn. Ogun àṣẹ tán dẹ̀ ló máa ṣe. Lágbára àṣẹ ó mọ̀ bóyá ní ṣe gan ti. Àwọn èèyàn máa ń ṣolórin ni. Wọ́n ń ṣolórin o wọ́n ń ṣe ní ṣolórin. Ok ṣé ká sọ bí èèyàn ń ṣe yín ni. No. No mo parí yẹn. Nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré. Ok. Torí mi ò mọ̀ pé máa kọrin jẹun ni mo ṣàṣọ fún mi mọ̀ pé máa kọrin jẹun wípé nǹkan tí mo tiẹ̀ love jẹ́ kí n tiẹ̀ practicalize kí n kàn máa. Kàn fi ṣeré ọwọ́. So mo dẹ̀ rí pàwọn èèyàn láìkẹ́ gbogbo time yẹn mo máa ń wò pé mi ní pẹ́ drop music mi ò mọ̀ pé máa kọrin jẹun. Ṣé ti yẹn sìn mi ò mọ̀ pé máa kọrin jẹun rárá. So ok nígbà yẹn ó ṣẹlẹ̀ sí mi náà dáadáa o tí mo dẹ̀ apologize. Ok ẹ̀yin náà máa ń gbélé mẹ́ta mẹ́rin pọ̀. In the 90s ẹni bá sanwó jù náà ló san 1,000. But ẹ kì í ṣe irú ẹ̀ mọ́. láìláì ṣé rí èèyàn tó love music tó fẹ́ gbọ́ music kì í ṣe pé o fẹ́ listen sí noise ìwọ tó fẹ́ gbọ́ music ló máa pè mí. Music. Wípé let me enjoy this guy pé ẹ lọ pé Kenge fún mi. Up till now. Up till now. Up till now. For this Saturday tó kọjá DLK ni mo wà. Àwọn èèyàn sọ wọ́n ròyìn. After DLK mo tún lọ sí. Ó ti ṣí nìyẹn. So amen. Ó ti ṣí. So èèyàn tó bá love music ló máa pè mí. Bẹ́ẹ̀ bàbá mi kọ́ ló máa fi wá sílẹ̀. A ti lọ síbi kan rí wọ́n sọ pé ká lọ mú àwọ̀ òdí òkú. Àwọ̀ òdí òkú ìbàjẹ́ tíntín ní báyìí. Ká lọ mú wá kán fi ṣọṣẹ kán gbé sórí pákó. Wípé tí bá gbé sórí pákó yẹn tí ọṣẹ bá ti lò 7 days nílé. Wípé ẹnìkan máa wá kí wa. Wípé ẹni yẹn wípé ọ̀rọ̀ tó máa sọ kò ní kọjá 1 minute o. Wípé bàbá ìjọ wọ́n sọ pé kìnnìkan pé ẹ̀kan sọ pé ọṣẹ yẹn wà lẹ̀. Wípé ẹ wá lọ fá ọṣẹ yẹn fún lórí pákó yẹn. Ṣé pé yóò lè fa ọṣẹ tán lórí pákó? Wọ́n wá sọ pé tábà ti gbé fún wa lọ ẹ bá sọ pé £1 trillion lẹ́fẹ́ ó máa gbé fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n after 6 months ó máa wá padà wá wípé di òun jìnnà á wá pa ẹni yẹn mo wá sọ pé àwọn èèyàn wá gbára bẹ́ẹ̀ mi ò sọ pé nǹkan tó ń pa wọ́n nìyẹn o ṣe rí lágbára Ọlọ́run àjọyọ̀ kò jìjì kò ní dé bá wa o. Àmín o àmín. Ẹ̀mí wa tá à ń lo a máa lò. Lost Kenge ni yẹn ti ń gbádùn látàárọ̀ àgbà olórin nílùú Ẹ̀gbá àwọn product tó ti jáde lára wọn pọ̀ orin yẹn dẹ̀ ṣì wà ń bẹ̀ gan-an up to now. Ìgbà kan náà ẹ̀yin àti Pasuma náà ó dà pé wọ́n ní. Èmi àti Pasuma play ní Dustman àjọ play ní Dustman. Alhaji Sefe Alao ńkọ́. Mo ti play keyboard fún Alhaji Sefe Alao rí. Lórí keyboard yìí náà. Láyé kò tán síbẹ̀. Ní Gateway Hotel kan nínú kò tán síbẹ̀ láti yọ àtò àṣẹkù ní swimming pool side yẹn. Mo ti play kìíní bẹ̀ fún oṣù. Now bàbá a fẹ́ fi yín lẹ̀ láàrin bíi 2 minutes ẹ fún àwọn èèyàn lórin ẹ wá sọ tẹlifóònù nọ́mbà yín àwọn fáàní kan wà ní abroad ọ̀pọ̀ ló ti ń béèrè àrí Lost Kenge náà yes Lost Kenge wọ́n ṣe ń kọrin bàbá ṣe ń kọrin o orin ṣì pọ̀ o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n fún any event wọ́n ti lẹ́yìn tó bá fẹ́ music tí ò ń ṣe noise but mo fẹ́ kẹ́ fi wọ́n sìn kó tó di pọ́n sọ tẹlifóònù nọ́mbà wọn. Jésù kí ló rí ní inú mi
tìfẹ́ náà fi pọ̀ tó báyìí orí rẹ̀ sí mi ti pọ̀ tó ó ta gbogbo èrò mi yọ Olúwa mi mo fẹ́ràn rẹ̀ jẹ́ kí n lè máa fẹ́ràn rẹ̀ sí Olúwa mi mo fẹ́ràn rẹ̀ jẹ́ kí n lè máa fẹ́ràn. Ó ṣe tó dojú àdúrà tì mí ó ṣe tó dojú àdúrà tì mí ìwọ ló ní màmá jáwé ìwọ ló ní màmá wégbó ó ṣe tó dojú àdúrà tì mí ẹ yòǹbó ànábì bàbá Fátímọ̀ ká lè rówó lò ká lè rówó lò. Tí àwọn boys náà bá pè yín kọ́. You don't worry, you don't try ló fẹ́ gbọ́ yẹn you supposed to dey jáyé kí ló kàn mí kàn pẹ̀ sí bàtà pẹ̀ sí nígbà. When I land me on a sofa good, jòkó ní ìrajá, let me see you. Ṣọ́ra àwọn orin yẹn, báwa náà ṣe ń gbọ́, làwa náà ṣe ń compose. Yes na. Iṣẹ́ mi kan máa jáde báyìí. Wow, very soon. Very very soon. Okay. Iṣẹ́ mi kan máa jáde báyìí tó jẹ́ àwọn old school yẹn. Àwọn old school. Àwọn tẹ bá ń wóge kó ṣe léde kó ilé tó bá wò tẹ wà kó díjọ́rọ̀ gbàgbẹ́ tẹ. Obìnrin tó jojú gbèsè àwọn yẹn ń bẹ lóyìnbó. Àwọn áńgẹ́lì tí ń gorí ilẹ̀ ń bẹ lẹ́yìn ìgbẹ́tì sọ̀la. Àwọn orin yẹn máa tó jáde. Ó máa tó jáde. Yeah, that play modern instruments. Sí, wow. Orin tí mo sọ yẹn, orin tí mo kọ yẹn sí. Orin Adéo bàbá wa rest in peace. Adéolú Akínsànyà. Orin wọn nìyẹn. So because ṣe rí àwọn èèyàn tí ń gbàgbé old school. Àwọn èèyàn tí ń gbàgbé. Old school. Bọ́tàwá náà bá tún tàbá package ẹ̀ dáadáa. So káwọn èèyàn máa retí ẹ̀ very soon. Ọ̀gá máa retí ẹ̀ very soon. Tó bá ti jáde náà á jẹ́ kẹ́ mọ̀. Now àwọn tibítibí náà táwọn yẹn bá pè nǹkan ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ late Wálé Sóṣan pé ọ̀gbẹ́ni fún wa ń dìbì náà. Náà máa kọ̀. Ẹ fún wa nǹkan. Kí ni mo wá ra lóyìnbó? Kí ni mo wá ra lóyìnbó? Bèbí àbẹ̀bí mo wá ra lóyìnbó. Ọmọ òyìnbó fojú mi hàn máa bo. Kí ni mo wá ṣe lóṣòdì? Kí ni mo wá ra lóṣòdì? Bèbí àbẹ̀bí mo wá ra lóṣòdì. Ọmọ òṣòdì fojú mi hàn máa bo. Tó ṣàpọ̀. Now Lost Kenge ẹ fẹ́ fún wa telephone number yín sìn gbogbo àwọn tó bá fẹ́ pè yín pátá maybe wọ́n ní nǹkan kan láti discuss pẹ̀lú yín tàbí àwọn fún àyín tó ti rí yín ti pẹ́. Jẹ́sẹ̀ náà rí lórí ọ̀rọ̀ Genesis o. Mo fẹ́ wá play Genesis o. Genesis Global. Yes o. Bàbá náà ń gbọ́ báyìí. Bá mi sọ fún wọn o. Wọ́n ń gbọ́ báyìí a máa send video yìí sí wọn. Genesis Global náà ń bọ̀ ní Abẹ́òkúta ní October 1st 2nd 3rd tó rọ́ ọmọ Abẹ́òkúta ní Genesis Global. Yes ọmọ Ògbórè ni wọ́n. So first time in history Genesis is coming to Abeokuta October 1st 2nd 3rd ní Ṣòkòrí orí omi. First time in history kò ṣẹlẹ̀ rí kán wá ṣe so ẹ sọ nọ́mbà yín wọ́n á fi advert Genesis yẹn sínsìn ẹ̀yìn èèyàn máa rí mbẹ̀ ẹ sọ nọ́mbà yín fún gbogbo àwọn èèyàn tó bá fẹ́ pè yín pátápátá all over the world. 080 33 47 0074 080 33 47 0074. Òun ni WhatsApp number yín. WhatsApp number. Tẹ́ bá tún ayé wá ṣe tún sì lè yà sí di music. Ìdí ẹ̀ máa yà sí o. I tell you. Pẹ̀lú gbogbo challenges ẹ̀ náà. Pẹ̀lú gbogbo challenges. Ọlọ́run ló kápá gbogbo ẹ̀. Kábíyèsí. Sori at times kò ní sí ṣe gbá ẹ lọ́wọ́ èèyàn báyìí. Wà á máa wò báyìí. But Ọlọ́run mọ ìjọ yẹn tó jẹ́ pé ọ̀nà yẹn kàn dẹ̀ tó ṣí. Bẹ́ẹ̀ni pé ṣe ló ṣẹ́ṣó. Bẹ́ẹ̀ni that is God Ọlọ́run nìyẹn. So nọ́mbà Lost Kenge náà lẹ ti gbọ́ yẹn ẹ pè wọ́n ẹ ti ẹ pè wọ́n fúnṣẹ́ àti ń súnmọ́ àsìkò end of the year party a máa tó wo oṣù bàbà so ẹ̀yin companies àwọn Nigeria breweries ń kọ́ṣẹ́ play fún wọn mọ́ ni. Mo ṣì ń play fún wọn mo ní ṣù pẹ̀lú. Ṣé disappoint wọn ni. Inú mi disappoint. Okay. Ọ̀gá wọn. Bóyá ẹsẹ̀ tù. Ọ̀gá wọn kọ́ wà ní ọ̀gá yẹn. Tí ẹ pọ̀.
ó dà ẹ má dárúkọ ẹ̀yin trophy lager beer ẹ̀yin wò wá ẹ̀yin honourable gbogbo yín ẹ pè Los Kenge ẹ̀yin goldberg gbogbo yín ẹ bá mi ẹ̀yin companies ńláńlá ẹ bá mi pè Kenge àwọn tí ń ṣe branding tipẹ́ ẹ bá mi èmi kọ́kọ́ launch goldberg so tán ẹni tó kọ́kọ́ lọ sí goldberg rè so ẹ̀yin company ńláńlá bomi ìpele ọtí nìkan ẹ lè ní club ẹ lè ní àwọn association ẹ bá promote Los Kenge ẹ jọ kò síbi tán ti lè ṣeré Abuja, Kwara, Kogi, Edo, name it, anywhere. So telephone number náà lẹ ti gbọ́ lẹ̀. So gbogbo question tẹ́ bá fẹ́ béèrè lọ Los Kenge wọn náà lẹ ti gbọ́. Jẹ́ ká gbọ́ iṣẹ́ tí a tiẹ̀ ní fún wa láti ọ̀rọ̀ Genesis Global. Dádì mi, mọ́mí mi, brọ́dà mi, sísítà mi, Genesis ń bọ̀ ní Ẹ̀gbá. Àkọ́kọ́ ru ẹ̀ ní ṣòkòrì lórí omi. Ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ni. Dádì mi, mọ́mí mi, brọ́dà mi, sísítà mi, Genesis ń bọ̀ ní Ẹ̀gbá. Àkọ́kọ́ ru ẹ̀ ní ṣòkòrì lórí omi. Ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ni. Ó ń bọ̀ wá láìpẹ́, má sọ pé wọ́n ò gbọ́. Prophet Dele Ogundipẹ ni Genesis Global yẹn ó ń bọ̀ ní ìlú Ẹ̀gbá. Òjíṣẹ́ Ọlọ́run dé ẹni tọ́lọ́run pè yàtọ̀ sẹ́ni tó pera ẹ̀ lágídí. Ta ni ó sọ pé òun mọ̀ àbó òun ò gbọ́ rí kò sí ìlú tí òjíṣẹ́ dé. Amẹ́ríkà bó ṣe London Ẹ̀gbá ló kàn lákòókò yìí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ni. Dádì mi, mọ́mí mi, brọ́dà mi, sísítà mi, Genesis ń bọ̀ ní Ẹ̀gbá. Àkọ́kọ́ ru ẹ̀ ní ṣòkòrì lórí omi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ni. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.